Kodoro Yorùbá tẹlifíṣàn. Èyí ni ìtàn ikú Prophet Muhammadu tí àwọn mùsùlùmí gbàgbọ́ nínú rẹ̀ ní èdè Yorùbá. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa bá wa lọ. Prophet Muhammadu lọ gbógun ti àwọn ará Keiba ní ọjọ́ kan, ó sì bá wọn jà, ó sì ṣẹ́gun wọn. Eléyìí wà nínú Kitab Al-Tabakat Volume 2. So ó ṣẹ́gun wọn tó jẹ́ pé àwọn yẹn sì padà jọ̀wọ́ ara wọn. Keiba rí ni Muhammadu ti padà jẹ ẹni tí ó máa gbẹ̀yìn ayé rẹ̀. Ẹja máa bá wa lọ. Zainab bun al-Harith wá bá Muhammadu. Ó ní Muhammadu kí ló fẹ́ jẹ? Ṣó jẹun? Ó ní ṣé wọ́n bá ṣe ẹran? Muhammadu ní òun ó jẹ pé ó béèrè pé irú bo ló like. Ó ní ibi ìgúnpá ẹran ni òun máa ń like. Zainab bá ní ó dà bẹ́ẹ̀, ẹja lọ bá yín sí wá. Láwọn pé kún dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkún. Zainab yìí bun Harith yìí, Muhammadu ti pa bàbá rẹ̀, ó pa ọ̀nkù rẹ̀, ó sì tún pa ọkọ rẹ̀ ní ọjọ́ kan ṣoṣo. Ìyẹn ló fi pa wọ́n. Ọmọbìnrin wa wò pé àsìkò tí èmi náà gbẹ̀san tèmi náà padà ní. Ọmọbìnrin yìí bá ń sin ẹran ló bá fi májèlé, ó ń peku, ó ń payán, ó ń pẹ̀fọn, ó bá fi sí inú oúnjẹ tí ẹran tí ó bá wọn ṣe yìí ó fi sí. Òun ló gbé wá síwájú wọn yìí ó pé kan jẹ. Bashir ibn al-Bara òun náà wà ń bẹ̀. Muhammadu jẹ́ tirẹ̀ kò gbé mi, àmọ́ Bashir yẹn àbí Bashir òun gbé tiẹ̀ mi, ó jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Muhammadu bá fi gbé ta pé ẹ dáwọ́ yín dúró, ẹran yìí ó ń sọ fún mi pé májèlé ti wà nú ẹ o. Gbogbo wọn bá jùlẹ̀, nígbà tí wọ́n máa jùlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní Bashir yẹn nìyẹn kú torí pé yẹn gbé mi, ó sáré ṣiṣẹ́. Gbogbo wọn bá dìde ní oúnjẹ. Muhammadu bá ránṣẹ́ pé ọmọbìnrin tí à ń pè ní Zainab yìí pé kí ló sún ọ débẹ̀, kí ló fún ọ ní ìgboyà láti fún mi májèlé jẹ tẹ́lẹ̀ yìí sì ti kú lẹ̀ báyìí. Ta ló ránṣẹ́? Ta ló rán? Lọ́mọbìnrin bá dá lóhùn pé ìwọ òjíṣẹ́ Allah, ṣé o ti gbàgbé pé o pa bàbá mi ni, o pẹ̀gbọ́n mi, o tún pa mí lọ́kọ. Ẹni tèmi náà ṣe sọ pé bí n bá fún ọ jẹ, bó bá jòjìṣẹ́ Ọlọ́run ní ọmọ, bó sì jọba ní ọ kù. Ọmọbìnrin ló bá wọn ra ni mọ́ wọ̀rí, Ọlọ́run ò ní gbà kó borí mi, Allah ò ní gbà kó borí mi. Muhammadu padà release ọmọbìnrin tí àwọn yẹn padà pa. Àmọ́ lẹ́yìn ìgbà tí ó di ẹ̀yìn ọdún méjì, àwọn ìwé tẹ́tí mọ rí àwọn ìtàn yìí òun lẹ̀ ń rí tí wọ́n ń gbé jáde yìí. Muhammadu bá ń Fílípínì májèlé tó jẹ ẹni tó ní alẹ́ òní jẹ́ kó pa òun nù o. Ló bá ń filẹ̀ pé inú mi ò, má sì yí o. Inú rẹ̀ bá ń pòrúurù, Ọlọ́run ní jẹ́ apasán. Inú rẹ̀ bá ń pòrúurù, ó bá ń pò bẹ́ẹ̀ tí ń wo fídíò ẹ̀ máa bá wa ṣe o. Àìsàn bá kọlù bàbá nígbà tí bàbá ti jẹ mọ́jèlé, ọ̀run làlà iná ló kù. Inú bá ń ru. Ìyá Básírù wa ó bá pé kí ló lè máa ṣẹlẹ̀ sí ọ ìwọ òjíṣẹ́ Allah. Mọ́dù bá sọ pé mo ń fìlì pé oúnjẹ tí mo jẹ pẹ̀lú ọmọ rẹ tó kú yẹn, torí ọmọ ìyá yìí ló kú ní Keiba lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ yẹn. Oúnjẹ tí a jọ jẹ yìí iná ló fà á tí májèlé tí mo jẹ ń bẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń ní ìfẹ́ẹ̀tì lára tèmi báyìí ni o. Májèlé tí ń ní ìfẹ́ẹ̀tì lára mi báyìí o. Pé ẹ dákun ẹ ṣàánú mi, ẹ dákun ẹ gbà mí, ẹ má jẹ́ ń ṣòfò, ẹ má jẹ́ ń kú, òjíṣẹ́ Allah máa ń kú lọ báyìí. Ẹ máa bá wa sí fídíò yìí lógúnlógún, lọ́gbọ̀n. Ìsà ń sọ fóbìnrin pé síkì báyìí, àmọ́ irú májèlé tí mo bọ́ ọmọ rẹ jẹ́ ń jọ́ kìíní àná iná ni. Òjíṣẹ́ Allah gbìyànjú pé kóun má kú, kẹ́mi òun má bọ̀. Ẹni tá a pè ní sílọ̀ prophet nù o, tí ó lè múra rẹ̀ lára dá débi pé yóò mú ẹlòmíì lára dá. Ẹ sọ pọ́pọ́lọ́ mi ò ní lọ. Wọ́n wá ń wá gbogbo ọ̀nà wípé kára Muhammadu sáà lè yá, wọ́n kò wọlé lẹ́yìn pẹ́kọ́ tí ẹ̀ bá fi yọ àwọn bóyá poison tí ń bẹ lára rẹ̀ yóò jáde. Ṣàkóso mo sọ pé àwọn náà wọ́n ń ṣoògùn. Tẹ̀bá mùsùlùmí tí ó mọ ògùn ṣe kò kọ́ṣẹ́ pé lọ́wọ́ Muhammadu àtàwọn sọ̀hábà ni òun lè rí tán sí yẹn sẹ́nu kúrò àwọn ti rí. So kò sá ara rẹ̀ ò sáà yá. Ó ń ka oríṣiríṣi súra Kùránì pé Kùránì tí àwọn èèyàn wá ń tàn yín nílẹ̀ Yorùbá ń bí pé tẹ bá lè ṣe súra báyìí ògùn kìíní kan máa lọ ìgbẹ́dà kan máa ṣe òun làná bí ń ka ìtara rẹ̀ ò yá o. Ó ń kà á
ó sà ń bẹ Allah, ó ń bẹ Allah pé ìwọ Allah dákun mọ́ pa mí, mọ́ jẹun kú, pọ́ìsìn lágbára, mo gbà mí kò lọ́wọ́ ìṣìnà àṣàṣì àti ẹ̀fọn òun èdì àti òun payọ́npẹ̀ fún tí mo jẹ, ṣàṣàánú mi. Ó ṣàfọwọ́ ra ojú, ó kọ́wọ́ rẹ̀ síwájú, ó ń expect pé kára òun yá. Aisha ọmọ dáadáa innocent girl táwọn bíi kó báṣù fún lọ́mọdún 9 tó lọ gbà ń lè ya rẹ̀ lọ́mọdún 6 nìyẹn bá ń bẹ Allah náà tí ẹ náà ń recite Kùránì pé ìwọ Allah mà dákun pedophile yìí ó mà dọ́wọ́ rẹ̀ mà bá mi gbà á má jẹ́ ó sọ mí dopò ọ̀sọ̀ gan. Jubrili tí Muhammadu náà má gbàgbọ́ nù rẹ̀ òun náà má tún dé ní Jubrili bá ń bẹ Allah pé ìwọ Allah ò dẹ̀jọ́ bá mi gba Muhammadu bá mi mú un lára dá. Àmọ́ tó yà mí lẹ́nu ni pé Jubrili tinú Kùránì kò lágbára kankan o, ara Muhammadu lè yá. Jubrili ò rí Muhammadu mú lára dá, bàbá lè rí tán sí ẹnu kalẹ̀ tí wọ́n ń bẹ Allah wípé ìwọ Allah mú jíṣẹ́ rẹ lára dá, mú jíṣẹ́ rẹ lára dá, má jẹ́ kó jíṣẹ́ rẹ kú, má jẹ́ ó ṣòfò, má jẹ́ ó kú, má jẹ́ ó ṣòfò. Àwọn èèyàn ṣàdúró tì ń bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni Muhammadu ń joró. Àwọn ìwé tẹ́tí mọ rí àwọn ìtàn yìí òun ni wọ́n kọ sísàlẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni Muhammadu ń joró, bẹ́ẹ̀ ni ń joró, bẹ́ẹ̀ ni ń joró. Ìsà ń bi àwọn èèyàn pé ẹ dákun nǹkan lọ́bọ̀ ń pọnmi odò bíi 7 wọ́n sá ń dà sí lára. Bó sí gbogbo ara tí Muhammadu ò dá tán pé kára òun bá lè yá. Àmọ́ gbogbo rẹ̀ náà pàbó ní mọ̀ ń já sí. Pàbó tẹ́ ẹ bá ń sọ pé pàbó ni gbogbo rẹ̀ ń já sí o. Pàbó ni gbogbo rẹ̀. Wọ́n tẹ̀ sí oríṣiríṣi àwọn medicine fún un tí wọ́n tẹ̀ lè fi mú un lára dá, tí wọ́n tẹ̀ fẹ́ fi mú Prophet Muhammadu yín lára dá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàbó ló ń já sí, ara rẹ̀ ò yá. Òjíṣẹ́ Allah a sọ fún yín pé èèyàn ò lè múra rẹ̀, kò lè mẹ́lòmíì lára dá. Ok, ká gbà òun fún ara rẹ̀ gan ò lè múra rẹ̀ lára dá. So ẹni eléyìí wájú òjíṣẹ́ Ọlọ́run tẹ́mi wà mọ́ fàyè mi tẹ̀lé kò ṣeé ṣe. Kàkà kó sùn lára rẹ̀ bí wọ́n ti ń fún ní oògùn, ìṣe ló ń peléke sí o, ìṣe ló ń peléke sí, ìṣe ló ń peléke sí. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí n dákẹ́ níbí iná àbí kí n mọ̀ tẹ̀síwájú, ẹ jẹ́ kí n mọ̀ ní comment section ṣé ká máa tẹ̀síwájú. Wọ́n ní ká máa tẹ̀síwájú. Inú ìrora ikú òun ni Muhammadu wà yìí tí sà ń sọ fáwọn èèyàn rẹ̀, ó ṣàánú rọ̀ wọ́n, ẹ má jẹ́ n kú o, ẹ má jẹ́ n kú o, ẹ ṣàánú mi o, ẹ má jẹ́ kó gbé mi lọ o. Muhammadu, ìrònú dorí àgbàkodò, ìrònú dorí Prophet Muhammadu kodò. Ó ní mo ti gbàdúrà púpọ̀ o. Nínú Sahih Bukhari 4428 ó ní Muhammadu nínú ìgbà tó fẹ́ kú, ó ní máa ń sọ nínú àìsàn rẹ̀ nígbà tó fẹ́ kú, ní máa ń sọ wípé mò ń fìlípì oró májèlé tí mo jẹ ní Kébàrù o. Lákòókò yìí mo wá rí i pé májèlé yìí ti já iṣan ọrùn òun, kò lè jẹ́ tèmi torí mi kì í ṣerú Allah. Ṣùgbọ́n májèlé já iṣan ọrùn Prophet Muhammadu táwọn mùsùlùmí gbàgbọ́. Ẹ̀gbọ́n Táìsà sọ ni, ó ní ìntì ìrẹ́ni tó joró ikú, tó joró ìyà, tó joró ẹ̀sín báyìí bíi ti Prophet Muhammadu. Kò sẹ́ni joró. Mọye ìdílé tó náà ti palẹ́kùn ni, mọye ìdílé tó fi ayé ni lára, mọye mọ̀lẹ́bí tó sọ di ahoro. Nínú Sahih Muslim àwọn mùsùlùmí tiẹ̀ lọ, wọ́n lọ rédìí níjọ́ kan, agboolé 7 ni wọ́n pa. Ẹ̀rí ó kú Muhammadu ní bẹ́ńlẹ̀ yìí o. Àwọn sọ̀rọ̀ bàbá bẹ̀ sí ní sunkún pé òjíṣẹ́ Allah só yẹ kó kú àbí kò kú, só yẹ kó kú àbí kò kú. Ó kú Muhammadu bẹ́ẹ̀ sí ní joro ńlẹ̀. Lórúkọ Jésù àmà ní ṣìṣe o. Lọ́ba ń dìbẹ́tì láwọn pé Muhammadu ò tí ì kú o. Ẹni ó bá sọ láàrin pé Muhammadu ti kú, ìfidà bẹ́ orí rẹ̀ dànù. Kan náà sọ àbá Ànábì ló sọ, Abubakar, pé Muhammadu ò tí ì kú o. Ẹsẹ̀ wa ló kú, ó sùn ni. At the end of the day wọ́n padà conclude pé ọ̀gádé ti kú o, wọ́n sì gbé wọ́n lọ sin òkú rẹ̀. Ẹ̀yin ará, bí òkú Prophet Muhammadu yín bó ṣe lọ ní, bí ikú rẹ̀ ṣe lọ ní, ẹ wo ẹni tí ẹ pè ní òjíṣẹ́ Ọlọ́run,
ẹni tẹ́ sọ pé ń fàyè yín tẹ̀lé ẹ wo ìgbé ayé tó gbé, ẹ wo ìgbé ayé tó gbé, ẹ wá wo ìrìn àjò rẹ̀, ẹ wá wo bó ṣe kú tú ẹ má gbàgbé pé ẹni tó bá ń wu ìwà ibi kì yóò máa kúrò nínú. wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.